kábíyèsí o Àbíkẹ́ jẹ́ ń bẹ́ èèyàn ọba tó gbé agbádá oúnjẹ tí gbogbo ayé ń jẹ lé náà onílé káyàkáyò ọba tí gbogbo ayé ń kánujọ pé tí ó pèèyàn kankan òun lọba tó dá ẹ tán tó dá ẹ sí tó wá ẹ rí tó jẹ́ kọjọ́ òun tó bá ẹ láyé òní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n 25th of July ọlọ́run tó jẹ́ kó ṣojú ẹ̀mí ìwọ kówókówó ọ̀tá gbogbo ṣe ń dán lẹ́wọ̀ gbogbo ṣe ń ṣọ́ra gbogbo ṣe ń tutù gbogbo ẹ̀kẹ́ tó ṣe ń yọ sọ̀rọ̀ tí ẹ ò tọ́pẹ́ lágbára Olúdáyé o ti ṣọdún èyí wà á tún ṣọ̀pọ̀lọpọ̀ ọdún èèyàn táyé bá fẹ́ mú ìwà náà kọ́kọ́ gbà lọ́wọ́ ẹ̀ àkọ́kọ́ mo kọ́kọ́ bẹ́ẹ̀ dúpẹ́ páyé òríwà gbà lọ́wọ́ ìwọ ó dá nílé gbogbo ohun tó ṣe lówùrọ̀ yìí ló jẹ́ ká mọ̀ pé ó dáa wèrò gbogbo ṣe wá kí ẹ gbogbo ṣe wá wá ẹ gbogbo ṣe wá dúró tì ẹ gbogbo ṣe wá yẹ ẹ sí ọjọ́ òní ti bá ẹ láyé mo bá ẹ dúpẹ́ lọ́wọ́ àfúyẹ́ gẹ́gẹ́ máa jó síbi tó wù ẹ́ máa ṣakọ sí kẹ́ni máma ní máa dá kọ̀jọ̀kọ̀jọ̀ lójú àbínú ẹni kówókówó ọ̀tá lọ́wọ́ ẹ o ti gòkè odò kó tó di pápára já kí ló tún kù ẹ kù tó ju kó máa ṣọpẹ́ lọ sọ́ba tó dá ẹ sí sọ́ba tí ò jẹ́ kí kan kó ṣẹ̀mí ìwọ àjànàkú akéwì nínú ayé lèmi ń jẹ́ akéwì ìgbàlà nínú ìjọ bàbá dámítẹ́ni èmi ló gbé kan lẹ́kọ̀ọ́ òyẹ̀rù dùgbẹ̀dùgbẹ̀ lọ́jà dùgbẹ̀ lọ́tà àgbà ni mo jẹ́ nínú kákéwì èmi la tú wọn ká níbi tó ti gbé ń dáná rọ́ àtàjọ̀sì tí ń jó kẹ́ni mọ́mà ní àtàbínú ẹni lójú ni mo wá kọrin ewì kéèyàn re ni ìgbà tó lólùfẹ́ tó pè mí ọ̀rẹ́ mi lólùfẹ́ ìwọ ó pè mí ó lájànàkú akéwì ó ní mo ní sweet àti kan mo lókèké lẹ́wà kan ó lè ní lọ́jọ́ ìbí ẹ̀ ó ní báwo ló ṣe fẹ́ ṣe ṣé o máa tìlú Èkó wá sábẹ́ Olúmọ mo ní mo máa wà mo ní máa wá kọrin ewì kéèyàn àtàtà adúpẹ́ o ohun tí mo sọ fún lọ́jọ́ náà ni wípé kó máa gbàdúrà pé kádániwáyé ọba kó ṣọ́ wa torọ́ làwọn àgbà kan sọ̀rọ̀ ó ní tá a bá ń sọ̀rọ̀ ká máa fi tọ́ lọ́wọ́n ọba ṣàkọ́kọ́ adébáfò òye àgbẹ̀ tó lọ sóko àyè ẹ̀ lọ́dún ó ní tá a bá ń sọ̀rọ̀ ká fi tọ́ lọ́wọ́n ọba ṣàkọ́kọ́ adébáfò igi kan gàgàgógó tí ń bẹ lẹ́gàn wọn ni ó kára ńlẹ̀ ẹ̀bọ ni kó ṣe àfitọ́ lọ́wọ́n ọba síwájú pé kó dájọ́ òní sí kó jẹ́ kó bá wa láyé adúpẹ́ o kọjọ́ òní ṣojú gbogbo wa àṣebà ìbá ọmọdé gbogbo ìlú àtìgbẹ́ ìbá obìnrin ìbá ọkùnrin ìbá ẹ̀yìn ìyá mi ládàtán lápá lájì wọ́wọ́ ìbá àwọn tó ti kọ́kọ́ kọrin ewì tó tó di pé irú wa débí ìbá àwọn tó ti ń wà níwájú wa lọ ìbá àwọn tó ń bọ̀ lẹ́yìn àwa adúpẹ́ o ẹ jẹ́ ká máa wí lọ tọ́nà fún wa ònìyàn ṣé nǹkan ò ní ṣe wá ṣé ká máa sọ̀rọ̀ òun lọ ìwé mímọ́ sọ pé ó dáa ká máa kayọ ọjọ́ orí wa báwa máa kọ̀ọ̀kan wá sípa ọgbọ́n ìwọ ti kayọ ọdún ẹ o tún lé lọ́dún kan sí lónìí Àbíkẹ́ ò ní kánjú kú ọ Akóredé kọ́ sóhun rè o ní fojú sunkún ẹ ọmọ àìdí ọ̀rẹ́ mi lágbára Olúdáyé ó jèrè ọmọ o ní kánjú kú ọmọ ẹ ò ní ṣàìsàn ara yẹ ò ní sọ́pọ̀ ọmọ ẹ gbogbo ohun tó ń pa ẹ́ lẹ́kún torí pé o rántí ọjọ́ òní ó máa padà tún pa ẹ́ lẹ́nu wo bí o Àbíkẹ́ ò Tóyọ̀sí aya àìdí tó bá ṣe pé tiẹ̀ lọ̀tà ń gbárí yọ wí sọ fún ọpẹ́ nìkan kì í gbọ́ sọ́lọ́ abẹ́rẹ́ lómi kò sẹ́ni tó ń gbọ́ gbìyèrà àlàkájábálá inú ajá ló ń gbé o kò sẹ́ni tó mọ̀ tí òjò bí Ṣàngó lágbára Olúdáyé èrò bí lórí ẹ ó máa jẹrà mọ́ wọn nínú ni lágbára Olúdáyé nǹkan ò ní ṣe ẹ́ o nǹkan ò ní ṣẹ̀mí àwọn ọmọ tiẹ̀ nǹkan ò ní ṣọkọ ẹ nǹkan ò ní ṣàwọn olólùfẹ́ ìwọ gbogbo àwọn Afẹ́nifẹ́re tó wọn bẹ́ẹ̀ dúpẹ́ nǹkan ò ní ṣe gbogbo wọn o gbogbo yín pátá ìró epo pupa ní gbayì lọ́bẹ̀ ẹ máa gbayì káàkiri ni ìran owó ní gbayì láwùjọ ẹ ò ní tẹ́ aṣọ yìí ní ò ní ya Àbíkẹ́ o ó tó di pé mo tún tajà rẹ̀ sínú ọpẹ́ dídú ọ̀rọ̀ ọ̀hún ṣe bí ẹni gùn mí jẹ́ ń bá ọ délé àwọn bàbá mi ibo lẹ bá gbàpọ̀ owó ẹ̀ sí wèrè èèyàn wọ́n máa kì lórí ìdílé bàbá ẹ̀ lórí ẹ̀ òní wú ẹ bá mi gbé e jáde olójijì ló fẹ́ ná Àbíkẹ́ o mo gbọ́ fọmọ wọn ní kòkò ní ẹ́ àwọn kan sọ pé kòkò lórí bì ẹ dákun ẹ jẹ́ kó lọ sílẹ̀ ẹ̀rẹ́jọ́bí ká lè retí gbọ́ra wa àwọn kan lẹ̀ lórí kì ní kòkò mo nírọ́ ni wọ́n ń pa ẹ jẹ́ kó wálẹ̀ lórí Ọlọ́run ọba mo nírọ́ náà ń pa mo ní bàbá yín lórí kì èmi Àjànàkú mo rí kì lẹ́kùn bàbá tìyẹn ìtòkò lẹ́gbàá lé ẹ̀yin lọ́mọ ọba mòdé ń dára wọn ó tún béèrè àyè
mòdè tí ń dára lé tuntun bèbè tòkó. Báwa. Ẹ̀yin lọmọ ará Ìjìnwẹ̀, ẹ̀yin lọmọ epo pọ́n roro, ọjà ń rọ̀ dẹ̀dẹ̀. Nílé bàbá tí yín, ẹ̀yin lọmọ ọjà ń jà lẹ́ǹkùlé. Wọ́n ní kí ló ń jà lẹ́ǹkùlé tàwọn. Ṣebí torí ọjà la ṣe ń jà. Ọjà tún béèrè pé kí ló ń jà lẹ́ǹkùlé tàwọn. Epo pọ́n roro, ọ̀dàdà ń rọ̀ dẹ̀dẹ̀. Bàbá tí yín lọmọ wọn lẹ́gbàá lé. Ọmọ agbòjò lọ́wọ́ ogun, ọmọ abatabutu ọlọ́rọ̀, ọmọ ajífọwọ́ àlejò bẹnu. Nílé bàbá yín, ìgbàkigbà lẹ́jọ́ ìgbà ń gbàjáre. Bàbá yín la tẹ́ ní wíjọ́wíjọ́ bàbá rojọ́. Ó rojọ́ ẹnu tiẹ̀, ó tún jàre wọn. Báwa. Nílé bàbá tó bí ẹ lọ́mọ, àwọn gbọ́ pọ́mọ tiẹ̀ sábẹ́ ọdán. Adìyẹ gbọ́ fìyẹ́ bo tiẹ̀ mọ́lẹ̀. Bàbá tí yín gbọ́ ọkọ ọmọ tí wọ́n sábẹ́ Olúmọ. Àrá yóò tún sọ́pa ẹ́ o, ó ń sanwó oríkì ilé àwọn bàbá tó bí i lọ́mọ. Ẹ̀yin lọ́mọ womúwomù lóró ń ké, yùmùyùmù sóhun lóró ń kùn. Lọ́jọ́ ọjọ́ sí mo ní kó kóró lé bàbá tó bí ẹ lọ́mọ wọ̀n mí. Àbíkẹ́, mo gúnyán lẹ́bẹ́, mo ro kàkọ́ mi ní jọjọ. Mo gbé kóró, orò lóhun ò jẹ. Ó tún dé lẹ́ẹ̀kejì. Mo ní mo fẹ́ mo ro lé bàbá tó bí ẹ lọ́mọ. Mo tún gúnyán lẹ́bẹ́, mo tún sọ kàkọ́ mi ní jọjọ. Mo tún gbé kóró, orò lóhun ò jẹ. Ìgbà tó dọjọ́ kẹrìnlélógún, orò gbà lórí òrùlé téńté. Ó ní ìjọ ìyàn ọdún kẹrìnlélógún kọ́, mo ló ti bu. Ó ní àsáró ọjọ́ kẹrìnlélógún kọ́, mo ló ti kan. Wọ́n ní ṣé mi ò mọ̀ pé iyán tó bu lóró mọ̀ jẹ nílé bàbá tó bí ẹ lọ́mọ. Àsáró tó kan lóró mọ̀ jẹ nílé bàbá tó bí ẹ lọ́mọ. Ẹ̀yin lọmọ olóbìfọ̀ lọ́wọ́ ti rí wọ́wọ́. Nítorí ẹ̀, ẹ pé àwọn ọmọ Olúmọ o, àwọn ọmọ Olúmọ, ọmọ ẹgbẹ́ ẹ̀rọ Ẹ pàgbé bá díẹ̀. Ara kì í wúwo kó má lè gbé.